back. We're back again with our conversation as usual. We're back again with our conversation. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a tún káàbọ̀ sórí ètò náà as we continue to educate ourselves nípa ìrìn àjò tí à ń ṣe yìí pé k'Ọlọ́run kó má jẹ́ kó pẹ́ mọ́. So many people do not want us to have an independent country. I don't know why, but having an independent country is the best bet. But for whatever reason, some people don't want that, and I'm not sure why. When we have a independent country, it favors everybody, but some people just don't want that. They prefer to remain as slaves, I don't know why people don't think. Kílódé fẹ́ kí a dá dúró ká lọ máa ní sójà tiwa tí kò ní máa dẹ́rù bà wá. All these are the reasons why some of us are like, you know what? Forget it. This country is gone. A country that doesn't value, you don't need a caption. There's no caption. I talk about anything. So, clever for caption, Michelle. She ain't more jáde nínú banking. Yoruba Nation anymore. So, she platform to why she ain't more Yoruba Nation and solo money. I don't need any caption. Moki wale konsi as we continue the discussion from where we stopped earlier. A lot of our people, doesn't understand that your life is mortgage in the contraction to Uncle Nigeria. Your life is literally mortgage. You can't do anything. Every day, everybody's just praying and hoping that one day things will just change. And things doesn't change because low man change you can't. Our lama change into Shewa. Nobody wants you to be free. That's the fact of life. The West continue to give you all kind of rhetorics that there's a progress going on and things will be okay. But everybody knows in the long run that nothing is going to be okay. But Nigerians are full of deceit. But if we need a lot of fabu, a lot of poju. They hope that things will get better, it will get better. That is what we have been told for so long. And at the end of the day, many people are still falling into that trap. Our contibolen, trap here because we realize that, forget it. It's just the same rhetorics, the same thing that they will be telling you back to back. Am I worry? Everything will go in accordance. Rome was not built in one day. All these rhetorics is what you'll be listening to every day. But eventually, some of us knows that this rhetorics is not working. There might be no more switch over, see the Wi-Fi in Oleni. So that literally, gave me this bit of So this rhetorics is what has been going on. It's been going on for decades now. To understand, we are told that everything will be fine. All these things, eventually, people get tired. But many Nigerians are not tired because they are having the hope that gbogbo tó ń ṣẹlẹ̀ nínú Nigeria àmúwá Ọlọ́run ni, so kí ló wà níbẹ̀? Let us just play with it. In táwọn parents wa ṣe títí tó fi dé old age, òun làwa náà ti gbé dání nísìn.
and before you know, you'll be old. You know, I am in my 40s. Ìgbà mélòó ni à ń fi dàgbà? Ọ̀nà ọmọ tó kù yóò dàgbà náà ni now. Àbí bẹ́ẹ̀ kọ́ la àgbàlagbà ṣe máa sọ. So before you know, these rhetorics that everything will be fine, òun náà láti gbọ́ títí for a very long time. Mo kí ẹ Sadiq. So wàá máa sọ fún yín pé má worry o, gbogbo nǹkan ó máa dán mọ́rán. It's just a matter of time. But ìbéèrè wa ni pé ṣé a ní time yẹn ṣábà? Ní time yẹn now, because everybody is becoming an old man, old woman. Ẹni bá lọ ṣiṣẹ́ ní abroad, by the time tó wá máa fi dé, wàá ti gbó bí ilẹ̀ wàá ti lo tiẹ̀ yọ, especially if our táwa ní abroad. So you pay for almost everything that you're using. But at the end of the day, àwọn èèyàn wa wọ́n náà wọ́n gbọ́n kan tá à ń sọ pé ẹlòmíà ní kò yé òun, kò yé ẹ but ìyá ń jẹ nínú ilé. Ẹlòmíà ní kan tá à ń sọ yé òun, ìtàn sọ yẹn kò yé wa ní. Ìyá dẹ̀ ń mú yín lójoojúmọ́, òun sọ pé nǹkan tí mò ń sọ yẹ ayé ọ̀dẹ̀ wa òkè. Mo kí Oliver Green, you know, ẹ máa sọ pé èyí tí mò ń sọ òye yín but ìyá ń jẹ yín lójoojúmọ́. Ẹ kí n tọ́ mixlr fáwọn tó wà ní mixlr kó lè máa gbádùn kákọ̀ máa. There's not much to talk about, it's just the same thing that we're just saying. So kébí wá lọ ṣe tíì, I understand me saying. But à ń sọ fáwọn èèyàn wa pé intan sọ yẹn kò yé wa ní Mr. Koiki, intan sọ yẹn kò yé àwọn èèyàn ní, kò yé wọn ní. Tó bá yé wọn ó máa support Yoruba nation, you know, African parrot mo kí ẹ. So ẹ jẹ́ kó máa sọ fún yín pé kò yé yín ìyá dẹ̀ ń jẹ yín lójoojúmọ́. You're all suffering every day, you know, there is no headway. Àwọn òyìnbó wọ́n fi wá ṣe experiment, àbí bẹ́ẹ̀ kọ́, olúkálùkù wọn kàn ń lò wá bó bá ṣe lè rí wa lò. So and the gullible ones think that kò sí nǹkan kan tó wrong níbẹ̀ náà. Tó bá wọn òyìnbó kó fi wá ṣe experiment, kó máa fi wá ṣe experiment náà. Àbí nǹkan tí gbogbo yín sọ kọ́ nìyẹn. Ẹni kó máa fi wá ṣe, kó máa fi ń ṣe experiment. Ṣé wá dà bẹ́ẹ̀ kó òyìnbó máa fi ń ṣe experiment? À ń sọ pé kíní yóò ṣiṣẹ́. À ń sọ fún yín pé unity yìí kò dánmọ́rán, kò lọ bó ṣe jẹ́ kó lọ, you know, in reality. Mr. Koiki, àwọn èèyàn fẹ́ Yorùbá nation but kò yé wọn ní. But ìyà ń jẹ wọ́n ṣàbí. Ẹni tí kò yé yẹ ìyà ṣà ń jẹ. So at the end of the day, tó bá yá, everybody might get message yẹn. Àwọn tó ní kò yé wọn yẹn, ó kù díẹ̀ ni. Nígbà tí ìyà bá jẹ wọ́n dáadáa, ní tí mò ń sọ máa yé wọn ní kíákíá ní wàrà ṣèṣà. So gbogbo àwọn tó bá ní kò yé àwọn ni, Mr. Koiki tẹ́ ń sọ yẹn, ohun àwọn èèyàn kan fẹ́ Yorùbá nation but kò yé wọn ni. Ṣẹ́ni tí ìyà ń jẹ, kí la tún fi máa ṣàlàyé fún yín? Explanation la tún need láti máa sọ fún yín. I need more explanation now. Everybody is suffering. Èyí tó ṣe kókó jù nìyẹn. Everybody is suffering. Ìyà ń jẹ àwọn èèyàn. Lè ṣe tó ń wù yín lọ́kàn. Wọ́n ti hold bondage yín. But wọ́n máa ní kò yé àwọn. So tó bá tún máa yé yín kọ́. Àwọn tí ó dẹ̀ yé, àwọn elite yín, àwọn yẹn ti gbọ́n tiwọn. Àdúrà pé kó má yé yín náà ni àwọn yẹn ń gbà lójoojúmọ́ anyway. Gbogbo àwọn tó jẹ́ olówó Yorùbá tó ní fọ̀ntọ́ lẹ́kan náà, àdúrà táwọn gbà tẹ́lẹ̀ náà ni pé kó má yé yín. Because wọ́n mọ̀ pé tí mò ń sọ tó bá ti yé yín, ìwọ náà máa béèrè fún ẹ̀tọ́ ẹ̀. Kò yẹ nísìn. Wàá máa béèrè fún ẹ̀tọ́ ẹ̀ pé ẹni tí Koiki ń sọ ẹ̀ mẹ́. Ọmọ ẹ̀ tí bàbá yẹn sọ make sense. But wọ́n fẹ́ kó yé ẹ náà ni. Jọ̀dọ̀ ọmọ pé tó bá ti lè yé ẹ, tó bá ti lè ní understanding ẹ̀ díẹ̀, before you know, ìwọ náà ẹ̀tọ́ tèmi ń béèrè yẹn, ìwọ náà máa béèrè lọ́wọ́ wọn. But àwọn fẹ́ kó yé ẹ náà. Oròpó olówó fẹ́ kíyàn lówó ni. Olówó fẹ́ kíyàn lówó náà. Because àwọn àgọ́ tí wọ́n náà bá ti lówó, ìwọ náà máa bùgá sí wọn. Àbí nǹkan tó máa ṣe kọ́ nìyẹn.
So that's the problem now. Èyí táwa dẹ̀ ṣe ń sọ pé look, ẹ ká bọ́lẹ̀ nínú ràtìràtì táwa náà ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú ràtìràtì yẹn òun lè fẹ́, ràtìràtì tí à ń jẹ yín tí everybody is just struggling in a system that has, you know, ṣé ẹ mọye owó tó ń jáde nínú Nàìjíríà lójoojúmọ́? Tó bá mọye owó tó ń jáde nínú Nàìjíríà lójoojúmọ́, wàá mọ̀ pé Nàìjíríà ní owó láti fi tọ́jú everybody, but eventually they are not ready to do that because we are locked into what is not our own. You know, Nàìjíríà kì í ṣe tiwa náà, àwa kọ́ la ní Nàìjíríà. Wàhálà báwo ni jàre, àkọlà Jímọ̀ láwọn bá wọn pẹ̀lú ẹ̀, àbọ̀rọ̀ mi ò yé nísìn, you know, so olúkálukú kàn ń ṣe kí ni, àwa lọ ń struggle níta, struggle yẹn wá ń dá wàhálà lẹ̀, everybody is now struggling. Adẹni ká padà sí round table ká gbé yẹ̀wò àwọn Yorùbá kan nísìn, àwọn ló ń support olóṣèlú, gbogbo wọn ṣáà lọ ń campaign, àbí gbogbo yín kọ́lẹ̀ campaign, ìbí gbogbo yín lẹ gbé banner jáde tẹ́ ń sọ pé APC ló lè ṣe, APC ló lè ṣe, PDP ló lè ṣe, ọmọ Ìgbò ló lè ṣe, Peter Obi, ìbí nǹkan tí gbogbo yín sọ nìyẹn, obedient kíní kan, you know, kò dẹ̀ tí late. Ẹ yẹ kí gbogbo àwọn olóṣèlú wa ká jókòó sórí table ká decide ta ló sì fi wà nù Nàìjíríà, ta ló fi ṣe Nàìjíríà mọ́. Àwọn senator yín gba 30 million naira every month, ọmọ ẹ tí yẹn jẹ́ in a year, kò tí ì sówó owó tó máa pad the budget, oríṣiríṣi olè tó ń jà lọ́tún lọ́sì. Ìwọ wá ń gbèjà wa, tó tẹ̀ ẹ́ kọ́ ọmọ Yorùbá kan máa gbèjà olóṣèlú ló bá pẹ́ ní làákàyè ni. Ṣé ọmọ Yorùbá gbọ́dọ̀ máa gbèjà olóṣèlú? Àwọn olóṣèlú wá ní làákàyè, wọ́n ní làákọ́rí tó bẹ̀ ni, but a lot of you, you know, àmọ́ tí wọ́n fi ọkùn ti ní ogun Fúlàní ti mú púpọ̀ nù yẹn níwèé, so ogun Fúlàní yẹn dẹ̀ lè wọ́n affect yín. So bàbá sọ lọ síbí, tàbá wíru ẹlòmíì, tàbá sọ bí ẹlòmíì Z ló máa sọ, èyí tó ń sọ kò bá yé mu. Wọ́n á oppress everybody, wọ́n tẹ̀sí yín lójú lójoojúmọ́. Ìwà wa lọ sí, wà máa find out, wà máa bèèrè ara rẹ pé ta ló ṣẹ̀? Ó ṣẹ̀ anybody now. You know, is a society that is not projected to work. Nigeria is not projected to work. I want for everybody ní tọrọ kọ́bọ̀, you know, for everybody ní tọrọ kọ́bọ̀. Àwọn olóṣèlú á fún ní tọrọ kọ́bọ̀, international community a máa pín irun bread, a pín lé wa lọ́wọ́. Àwa tẹ́ yẹ ká máa control nǹkan, àwa tẹ́ yẹ kí wọ́n máa rí níta káyà wọ́n máa já pé àwọn ọmọ Yorùbá ló dé, ká máa lọ sí summit káàkiri gbogbo àgbáyé, ká máa lọ attend the conference, kó lọ kàwé, kó padà sí ilẹ̀ Yorùbá, kó wá bá wa fi túnbẹ̀ ṣe. A wà káàkiri, wàhálà ló wà bẹ́ẹ̀ ní sinmi sọ fún yín. Èyí tó ti ná sí níbi iṣẹ́ ó ti lọ bí £1 million. Àwọn Júù ló ń bá ṣiṣẹ́, tó bá fẹ́ mọ̀, Júù ló wàhálà ń bá ṣiṣẹ́. Investment tó wà lórí wàhálà ó ju president yín tó wà níbẹ̀ lọ nísìn, ní ọpọlọ, ní nǹkan tó ti gbélé ọpọlọ ẹ̀. A wá ṣe títí àwa à nílè rọ ọpọlọ yẹn lò ní Abẹ́òkúta, ní Òwu, níjẹ̀bú Òde. A sọ fún yín pé Nàìjíríà wọ̀ design ẹ̀ kò ṣiṣẹ́. But for one thing is that this hope, the false hope, pé ẹ má worry o, ẹ má dá Kóìkì lóhùn, Kóìkì ló fi dà lóru. Ṣé mo lè ti ń dàrú báyìí nísìn? Ìbí nǹkan tẹ́ kọ́kọ́ sọ ní 3 years ago nìyẹn. Nígbà tí mo jáde, àwọn kan ní mo lárùn ọpọlọ, wọ́n ní mo mọ tó ń ṣe mí, mo ní no problem. Bí èmi ni mo mọ tó ń ṣe mí, bí ẹ̀yin lẹ mọ tó ń ṣe mí. Owó yín nísìn, owó ràkàtí àtẹgbé dání sọ́wọ́, owó yẹn ti ń devalue mọ́ yín lọ́wọ́ báyìí. Owó ṣì ti yẹ ní lọ́wọ́ tó ń po náírà, owó náà lè ṣorí, owó náà lè ṣorí. Ó bá ní $1 billion ilé, ó ń devalue ni. Ojoojúmọ́ ni Dangote ń lose owó bó ṣe wà yẹn. Torí the more tí owó yẹn bá ń devalue, the more ni Dangote náà wà ní problem. So
gbogbo ọmọ Yorùbá tó ní làákàyè sọ pé ẹ jẹ́ ká padà sí ibi tó rí sùn á wà. Mo kí ẹ jẹ́jẹ́ ìṣọ̀lájà rẹ̀, but apparently púpọ̀ yín sọ pé náà ẹ fẹ́ yẹ àwọn ọmọ Yorùbá nation, àwọn ọmọ Ìgbòho ló fẹ́ dà lóru. èmi nǹkan tẹ́ ń sọ nìyẹn. ẹni mà ti Ìgbòho la fẹ́ da ilẹ̀ Yorùbá rú. èyí tó máa dà yín rú nísìnyí ti dé báyìí. ebi tó máa dà yín rú ó ti dé báyìí, ó ti wọlé kàn yín, àbí bẹ́ẹ̀ kọ́ kájọ máa wò náà náà. mo sọ fún yín pé 6,000 kilometres òun ni mo wà out of the country. 6,000 kilometres. tí ìbá ti kọjá ìyára mi níbí báyìí bá máa lówó lọ́wọ́, tí ìbá ti kọjá ìyára mi, èmi ò ní láti ní mo wá mọ́tò tí mo fẹ́ lọ rà nísìnyí tí mo fẹ́ stress ara mi. òyìnbó ti ṣe public transport. kódà pépà ojoojúmọ́ ó ti sọ fún mi pé gbogbo ibi tí bá fẹ́ rìn sí traffic máa wà láwọn ibì kan, wọ́n máa ní strike. sórí lọ́wọ́ Kenya ló ń rí, ìgboro ti dàrú. Kenya lélẹ̀, Kenya òun ni sèǹtàn owó ìkànnì ṣe múvì o, inú Kenya ni. màá kà fún ẹ nísìn lọ plug omi kì í ṣe tí ìjà rẹ̀ nípa ara mi síjọba lọ́rùn. so èmi ni kẹ́ máa bú, ẹ máa bú Koiki ojoojúmọ́ ni kẹ́ máa bú mi, kò yẹ ẹ máa bú mi, ẹ máa bú mi. èmi 40 plus, àwọn ọmọ ti lọ sí school, ìyàwó ti lọ síbi iṣẹ́, freelancer lèmi. mo lè operate láti anywhere mo ti lè operate. kò yẹ nísìn ìwọ máa gun ọ̀kadà kiri, ọ̀kadà tó ní ṣiṣẹ́, máa bú Koiki lójoojúmọ́, máa bú Ìgbòho, sọ pé bàbá Akíntóyè ló fi da ilẹ̀ Yorùbá rú, orí ẹ̀ ti gbálẹ̀. wàá jẹ mo yóò yà nígbà tí kọjá ìyára mi níran ara tí mo ní màá manage ara mi. ó yẹ nísìn bẹ́ẹ̀ ni Ọlánipẹ̀kun ẹ máa live in denial, ẹ máa live in denial. sórí owó yìí wàá mú 1 million dání, onímọ̀ tó fi ṣe. Nàìjíríà ló máa ní 1 million naira, wàá máa béèrè pé kí ló fi ṣe. ṣọwárí lè nísìn right, bébí náà ṣe ní ìdánwò ní bíbá, ó ní process. inflation wà ní UK ó lọ́lẹ̀ díẹ̀ láti 8%, wọ́n já wálẹ̀ sí 7. kára lè ní mí díẹ̀, wọ́n fẹ́ kára lè tù mí náà ní mí, kára lè tù wá. look heater lélẹ̀ torí bóyá ń dùn yẹn, à ń tàn nísìn tíra ti wà nínú summer. freezer ló wà ní bíbá torí bóyá ń dùn àti lóòdù oúnjẹ síbẹ̀. ọ̀rọ̀ ibi kọ́ ló ń pa wá. ẹ rò pé mo níṣẹ́ àbí? èmi kan tẹ sọ nìyẹn ní 3 years ago. ẹni bàbá yóò níṣẹ́ o, ẹni sọ pé kó lọ wáṣẹ́. ariwo tó ń pa káàkiri London. ẹ jẹ mo yóò yà economy Nàìjíríà, ẹ jẹ ṣòrówó yìí bó ṣe ń wò yìí ó ń devalue lójoojúmọ́ ni, lójoojúmọ́ ó ń devalue lójoojúmọ́. mo kẹ́yìn tèmi káàbọ̀ sórí ètò, kákọ̀ máa bára wa sọ díẹ̀díẹ̀ náà ni. plug omi kì í ṣe tíì, nílé mi mo wà. Fúlàní tó máa jí mi gbé níbi ìbá jẹ́ pé British government compromise. wàláì Fúlàní tó máa wá jí mi gbé nínú ilé mi o, á jẹ́ pé British government ó ti gbà bọ̀dì. torí pé omi ló ti ń hó yẹn, kẹ́tù ló ń dún yẹn, torí pé ọ̀rá ń dún kò wá ń ṣọ̀fẹ́. mo gbọ́dọ̀ sanwó ná, tí màá sanwó ná bó ṣe wà yẹn. kò yẹ nísìn nothing is free in UK. Ìgbòho ń pariwo, ẹni kí Ìgbòho gbẹnu sàn. Koiki ń pariwo, ẹni kí Koiki gbẹnu sàn. ìbẹ́ ìbúlẹ̀ ń bú mi, ẹ túbọ̀ máa bú mi. ìbá àwọn ọmọ Oòduà tẹ́mi gbé sílé, ìyà ò jẹ wọ́n náà. àbúrò pé yà ń jẹ àwọn ọmọ mi ni. wàláì ìyà ò jẹ wọ́n, ìyà ò jẹ àwọn ọmọ yẹn. èmi mo tún fi tèmi inconvenient wọn, torí pé wàá kàn máa béèrè pé bàbá yìí kí ló ń stress ara ẹ fún. but àwọn ọmọ tèmi ní understanding nǹkan tó mo gbé dání. wọ́n mọ̀ pé future wọn ni mò ń sáré ẹ̀. they are doing very well. ọmọ tó bá do very well gan ní UK is still doing very well, and that's the reality. wọ́n ní they still fight
me yesterday, APC and Labour Party support. This is just the come fighting. Ogun ti na ma shanaki. Ṣebí lawyer Tinubu ti na ma shanaki. Problem tí wọ́n ní ẹjọ́ rẹ̀. Mo ṣe ni mo ti. Ẹ túbọ̀ máa bó wa dáadáa. Ẹ máa sọ̀rọ̀ sí wa. Ẹ máa sọ fún ìwọ òpè. Àbí ìkọ̀dá máa ń sọ fún mi. Ẹni Koiki ò níṣẹ́. Àbí ìkọ̀dá ń sọ fún mi. Ẹni sọ fún Koiki kó lọ wáṣẹ́ ní London. Kò níṣẹ́. Koiki ò níṣẹ́ but ó ní access sí medical. Ó dẹ̀ ní access sí gbogbo basic necessities of life. Mo fẹ́ máa fi hùn ẹ náà. Tèmi like practical. Omi gbóná ni. Òṣèré ń ṣòṣòro. Ṣòro. Ó yẹ kó mi yẹ kó pọ̀ púpọ̀. A gbé bẹ́ẹ̀ a lọ mú mílíkì wá. A tún mílíkì lé lórí. Máa jayé orí ẹ, òmẹ̀yàn láwó. Mílíkì yẹn, àbó ti tán ni, ó tán tì. Ṣé mílíkì tuntun dá fún ìyá láyà wọn. A dẹ̀ lówó, mo lẹ́jẹ̀ tó ń ràn. Ṣé mílíkì tuntun. Ṣé mílíkì tuntun. Sachet ni wọ́n máa ra. Ọ̀bí ẹ̀dá kó lọ ra golo mílíkì. Èló ló ń ta golo mílíkì nísìn? Ọlánìpẹ̀kun. Àbúrò mi. Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yín. Èló ló ń ta agolo mílíkì? Èèyàn máa kẹ̀. Èmi lẹ̀ ń bó lójoojúmọ́. Ẹ̀gbọ́n màmá mi dáadáa tó yín Àjàyí. Grandma Ọlọ́run bá wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ni people are dying silently. Èmi ló ń bù. Èmi àti gbowó ló ń bù. Wọ́n ní èmi àti gbowó la fi dá Nàìjíríà èèyàn máa lè. Èló ló ń ta agolo mílíkì kẹ́ dá mi lóhùn. Èló ló ń ta agolo mílíkì? Inú ilé mi ni kò máa wò. Ṣé kí n tan kámẹ́rà inú ilé mi fún ẹ lòṣì? Èèyàn máa kẹ̀. 500 naira upward. So ṣé sachet ni àbí tin? Ṣé sachet 500 naira wọn náà ló ń ta mílíkì. Bishop Adesina níjọ́ Wednesday bàbá yẹn náà fẹ́ jẹun ó náà ní di 3,000 naira. Mo kí Pastor Adéyẹmí mo pẹ́ ti pè mí títí á bínú sí mi. Ẹ ṣí mílíkì jàre. Ọ̀làtà tó ti débi iṣẹ́ ni àbúṣe wà lọ́nà. Olórí ẹbí mi nìyẹn. Tí bá pè Ọ̀làtà ọba débi báyìí. £1 million ni Jew ti lọ́ọ́ invest orí Wàlátà. Bí Wàlátà bá wá sínú ilé ó lè identify gbogbo bí tí problem bá wà. Electrical ni anything iṣẹ́ tí Wàlátà tó ń ṣe nìyẹn. Engineer ni wọ́n fi ṣeré níbi iṣẹ́. Tí Wàlátà ò bá lọ bí iṣẹ́ wọ́n máa ń tó bá wá sọ́dọ̀ mi pa fóònù tó bá pa fóònù yẹn pẹ́rín wọ́n fún Wàlátà ní special phone kan tó ń lò. Tó o bá gẹ́ẹ̀tì ẹ̀ lórí fóònù yẹn gbogbo bí iṣẹ́ yẹn máa dàrú. Kò ń ṣe pé mo fi ń dẹ́nu. Èèyàn máa kẹ̀. Àwa ń sọ fún yín pàdé wálé ká wá ṣe dáadáa. Àlàáfíà ni Ìgbòho wà wàláì. Ìgbòho ṣà àlàáfíà ló wà sórí. Tú mílíkì. Ránjú mọ́ dáadáa. Ìwọ àjẹ́ ránjú mọ́ dáadáa. Ránjú mọ́ dáadáa. Èmi láìkí mílíkì o. Ẹ máa ń ṣe exercise. Ìyá jẹ bóróró sí yín lára. Ẹ jẹ bóróró. Bóróró o mọ náà pé bóróró wàá jẹ ìyá bóróró ká tó débi tá à ń lọ. Koiki ní kẹ́ máa bọ́ àti Ìgbòho. Ẹni ni mo fẹ́ dà nínú ẹ̀ máa kẹ́. Ẹ mú brush bread. Ta ló máa ń fi búrẹ́dì kan tì? Láì láti máa fi búrẹ́dì kan tì. Sọ fún mi pé ìlú òṣìṣẹ́. Koiki lẹ́ ń bú. Ẹ̀ ń bú Ìgbòho. Ẹ̀ ń bú bàbá Akíntóyè. Ẹ̀ ń bú gbogbo àwa tá à ń sọ pé ká lọ. Ó dà, no problem. Débẹ̀ ọdún ìṣẹ̀lẹ̀ ìdùnnú rẹ̀. Aago 9 àbọ̀ ló ṣẹ́yìn. À ń sọ fún yín pé Nàìjíríà ò gbádùn. Àlàáfíà mo wà bàbá mi. Ẹ má bínú ẹ ti pè mí títí. Peak milk is 450. So kàṣà sọ pé bíi 500 naira. So okay nísìn a fẹ́ ra brooch bread. Ṣẹ́tẹ̀ lè jẹ́ brooch bread ni. Agége bread lẹ́ máa rà. So brooch bread máa ń wọ́n. Kò sí yẹn dàbí bí wọ́n fi butter sí. Máa wò mí. Èbí mò ń sọ fún ẹ ládùn ní 3 years ago mo ní kó support Yoruba nation. Mo ní kó máa tẹ̀lé àwọn Ọlánìpẹ̀kun kẹjọ máa lọ ṣe door to door campaign. Oní Koiki shut up. Oní Tinubu lè fẹ́ dìbò fún.
ẹ̀bẹ̀ ẹ̀dí jẹ́ dídìbò fún Tinubu ṣe kí wá ní problem tèmi o Kenya lórí ní tó sọ Kenya dì ọmọ reason tó ṣe ń ṣẹlẹ̀ báyìí màá ṣàlàyé fún ọ èlò lẹ́ẹ̀rẹ́ po nísìn nígbà tó bá ní 3,000 naira ṣọ́ra àwọn tó jí owó àwọn ọ̀máìn àwọn tó ń ṣe drug àwọn ọ̀máìn but ìwọ normal person ni mo bá sọ̀rọ̀ bíi tèmi báyìí ó débẹ̀ ọmọ reason tó ṣe ń jà ní Kenya jẹ́ nǹkan fún ẹ pépà tèmi nìyẹn sójà ní láàárọ̀ yìí àwọn ìwà ti múra báyìí ìyá ti mọ yín lára èmi ò ní kẹ́ jáde ẹ má jáde rárá o ẹ máa fàdúrà ràn Tinubu lọ́wọ́ ẹ hàn pé Gbajabiamila ti sọ pé báwo ló ṣe sọ́nà Gbajabiamila ní ẹ jẹ́ wọn wá fídíò jáde ó ní the problem of Nigeria ẹ rántí Gbajabiamila níjọ́ ìdì ẹ mọ̀ tó sọ fún yín mo ń bọ̀ máa sá fún ẹ níṣòro ẹ mú jáde lórí bíbá lórí software mi mo kí gbogbo ẹ̀yin èèyàn gidi jàre ní 3 years ago inú ilé náà mo ti ń pariwo ẹ jẹ́ support Yorùbá nation ẹ̀yin tẹ́ wà ń lé ẹ jẹ́ máa lọ ṣe oko tílé tí ìyàwó Jennifer Ṣakíṣẹ́ sọ kébi má bàa pa gbogbo wa tán délé èmi náà ní family ilé o bó ṣe ń fà mí lójoojúmọ́ báyìí wọn pé tèmi dára mọ̀ gbogbo èèyàn rò pé wọ́n rò pé bílíọ̀nìà kan ní mí òun kọ́ lọ́n ṣe mí ní bílíọ̀nìà ohun mi kì í ṣàánú gbogbo yín kò sí ni èyí tí mo lè fi ṣàánú yín ni mò ń ṣe bẹ́ẹ̀ ni ọlá òun ní fáàmù tiẹ̀ ìwọ tó bá wá ní fáàmù sorílẹ̀gbẹ́ lé ẹ̀ wá korobá bu yẹ̀pẹ̀ sí tó bá lè wá mà níyàn ìgbẹ́ màálù kó sínú ẹ̀ ò ní di fertilizer gé nǹkan bí ọ̀gẹ̀dẹ̀ kankan sínú ẹ̀ máa ṣe oko tí ebi máa pa gbọ́n nǹkan tí chief of staff yín sọ àwọn olóòbó kù ńlá mo ní fídíò yẹn wá Gbajabiamila ni o mo fẹ́ kó gbọ́n nǹkan tó sọ ni o ó ní the problem of Nigeria fídíò náà dà Tinubu mẹ́wàá ò lè fix Nigeria Tinubu gan ti lè fix bọ́ọ̀lì ààrẹ tó fẹ́ fix Nigeria kọ́lọ́n fún lálàáfíà ẹ̀jẹ̀ mo yóò yà ẹni mi àti Ìgbòho la fi da Nàìjíríà rò mo ti yọ kúrò bẹ́ẹ̀ ni ẹni mi àti Ìgbòho la fi da Nàìjíríà rò èmi wàá mọ ibi tí mo ti fi da Nàìjíríà rò ṣé mo lágbára láti da Nàìjíríà rò ṣé mo ní owó tí Nàìjíríà ní mo ní wá fídíò ìlọlẹ nígbà tí ẹ̀rí kọ́ máa wọlé ara mi káwa journalist laptop yìí ó ti overwork pa lápá bẹ fídíò ló máa wà ẹja ọkọ gbélé náà ẹja gbélé mo bọ ẹja máa gbélé náà. òyìnbó lẹni tó ń sọ̀rọ̀ yìí ó rà pé Finsbury Park lọ ti shoot fídíò yẹn Muslim ni o fara bàbá wa Mike Ọlámọkìyín àwọn bàbá dáadáa àgbà tó ń sọ fún gbogbo èèyàn pé ìyà ń jẹyàn àwọn tó wà lé níyà ò jẹ wọn ẹ̀ ń bú gbogbo àwa mídíà àwa campaigner à ń sọ fún yín pé the economy of Nigeria ìbẹ́ ti dìbò fún Tinubu ẹ ṣe sùúrù fún náà kílẹ̀ wá ń kánjú ẹ lọ burst the champagne ẹ ṣe sùúrù Tinubu máa fix Nigeria fún yín ẹ yí complain kẹ yí disturb wa kẹ fà wá tán campaign fún Yorùbá nation kẹ fi wá sílẹ̀ lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́ dìbò fún Tinubu ẹ lọ shut up ẹ ṣe sùúrù ẹ fún Tinubu ní time ó máa fix gbogbo àdúgbò yìí máa fix gbogbo àdúgbò yìí èmi ló ń wò wà mí o sì máa wá wọnú bíbà ó máa wọnú kámẹ́rà wá bá mi ní bíbà bí ẹ̀yin lẹ̀ sí lórí social media èèyàn kan ní longest time bí ẹ̀yin lẹ̀ sí lórí social media ojoojúmọ́ lèmi wà lórí social media
Because before then, if you were a Muslim, you went, say, to the Tiva area, what would happen? You'd be dead. Under the British, you could go as a Muslim trader and you could live and you could spread your message of Islam. So the British enabled Islam to spread in Nigeria, and the British stopped the spread of Christianity, and you could live and you could spread your message of Islam. So the British... Bàbá mi Michaela, màá send the video yìí sí yín. Tó bá gbọ́ video yìí, mo ti play for a very long time. British, bó ṣe dá tó náà lè rí wọn yẹn. Nítorí máa ń yà mí lẹ́nu ni pé ṣọ́ra àwọn ọmọ wọn ń já àwọn ọjà kan, àwọn kan wà ní sàn máa ń block títì lójoojúmọ́ láràárọ̀. Wọ́n kò block, wọ́n máa slow traffic. Gbogbo ara ti máa àwọn tó bá wà ní UK ẹ ti máa rí wọn. Wọ́n kàn máa bọ́ síwájú títì, wá wọ visibility vest wọn. Kí ló ń jà fún in tó máa affect tiwọn náà lọ́jọ́ iwájú, but most of the time in tó máa affect èmi àti wọ nílùú òṣì yẹn. Jẹ́ n farabalẹ̀ kí máa plane tó fi sọ tán kò ju 1 minute lọ máa dákẹ́ ọ̀rọ̀. Ẹ farabalẹ̀ mo fẹ́ pariwo púpọ̀ ni torí àṣẹ láwọn tó ń sùn nínú ilé tó èmi náà mò ń jí wọn lẹ̀ lójoojúmọ́ ó yẹ jágbọ́n tó fi sọ. Because before then, if you were a Muslim, you went, say, to the Tiva area, what would happen? You'd be dead. Under the British, you could go as a Muslim trader and you could live and you could spread your message of Islam. So the British enabled Islam to spread in Nigeria, and the British stopped the spread of Christianity because Lugard kept missionaries out of the north. Mo gbọ́dọ̀ ṣàlàyé bẹ́ẹ̀ fún ẹ kó lè yé. Only the British allow the spread of Islam in Nigeria, and they stopped the Christian. Farabalẹ̀ kò gbọ́ bẹ́ẹ̀ yẹn. Jẹ́ tó rewind it. Islam to spread in Nigeria, and the British stopped the spread of Christianity. The British helped to stop the spread of Islam, Christian in Nigeria. Because Lugard kept missionaries out of the north. Nítorí pé Lugard olórí burúkú tá à ń sọ̀rọ̀ ẹ̀ lójoojúmọ́ yẹn tó yẹ kí ọmọ Yorùbá máa bínú pé wọn tẹ̀ fi gbọ́n kankan tó ń jẹ́ Nàìjíríà. Ṣọ́tà Jagaban ẹ jẹ́ kí Jagaban ṣe nà kẹ́kẹ́ yé disturb ọ lórí social media. Lugard ò jẹ́ kó spread the Christianity wọnú north. Ìyẹn ló ṣe ń pa àwọn tó wà ní Plateau State yẹn wọ́n ti paṣẹ gèsì wọn lára. Mo kí ń jà rẹ̀ gbọ́n mi Fátókẹ́. Lugard tó gbé ní Kogi tí mo ti ṣe program lé lórí òun ni bọ̀bọ́ yìí tún sọ yìí máa yín rádà. Ó ní Lugard ò jẹ́ kó spread the Christian padà wọnú north, ó stop ẹ̀. Wọ́n ti bà nǹkan jẹ́ tipẹ́. Jẹ́ ìrìn wáyé mẹ́rin fún ẹ̀kọ́ tó gbọ́ again. British stopped the spread of Christianity because Lugard kept missionaries out of the north. Because Lugard kept the missionary out of the northern part of Nigeria. Mo wo Twitter British High Commission ní Nigeria lánàá. Mo fi farabalẹ̀ ṣe program yẹn ni. Bí bàtà ẹgbẹ́ wọn mọ tí mò ń sọ ni. Ẹ mọ̀ pé mo ṣe program lórí SDG Go. Màá mention ẹ̀ díẹ̀ láàárọ̀ ẹ̀. I picked up something from the British High Commission on Twitter. Mo ní kẹ́ lọ register fún Twitter ìdámilóhùn. Ẹ lọ sí Twitter kẹ́ máa fi mọ tó ń lọ. Technology ò ti dé bẹ́ẹ̀ mo fẹ́ send ẹ̀ sí yín kò dé bẹ́ẹ̀ ni. Òun ni kò dé bẹ́ẹ̀ ni. Ẹ yà gbọ́n tó sọ sí. He only let missionaries go to the parts that were not under Muslim rule, like the Jos Plateau. So the Christian church in the Middle Belt thrived in areas that... Ẹ̀gbọ́n tó sọ bẹ́ẹ̀. Plateau State, they will kill more of you. And that is why T.Y. Danjuma, ṣe mọ̀ pé T.Y. Danjuma knew àwọn tó wà behind the killings in Plateau State. Ó mọ̀ pé kò ń ṣe terrorist yẹn nìkan. Àwọn kan ló wà behind it. Àwọn tó dẹ̀ wà behind it òun ni Louis fídíò T.Y. Danjuma yẹn ẹ jẹ́ ká corresponding tí òyìnbó yẹn sọ ẹ jẹ́ n play yẹn dé lẹ́tàn
kí wọ́n link ẹ̀ mọ́ tí T.Y. Danjuma sọ ẹ má bínú pé mò ń sọ̀rọ̀ in between ẹ̀ torí pé òyìnbó tó ń sọ yẹn ẹ lè má tètè pick ẹ̀ bí mo ṣe ń ṣe analysis lé lórí díẹ̀. Never been conquered by the House of Fulani. Why are there huge areas of the northern Nigeria depopulated today? The answer is jihad. Because those who weren't ẹ jẹ́ ń send video yìí síta ẹ jẹ́ ń kọ́kọ́ lọ jù sínú group kan tó bá ti dé inú group kan káàkiri ẹ jẹ́ ń lọ jù video sínú Ìgbòho Day ẹni tó bá ti bá pàdé ẹ spread ẹ káàkiri ṣẹ́rí all these short video àwọn video báyìí lẹ́yìn kẹ́ máa spread kiri but ẹlòmíì èyí tó kàn ilẹ̀ wọn máa spread ẹ jẹ́ ń lọ mú video bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ ìwá fún yín òun lélẹ̀ tó bá gbọ́ inú àmà bí ẹni mo ti share lọ ẹ̀yin tẹ́ bá wà ní Ìgbòho Day tẹ́ bá ń gbọ́ mi live ẹ pick video yẹn kẹ́ send ẹ̀ síta torí my other phone I'm using it for transmission àwọn bàbá wa tó jẹ́ Christian èyí tí màá yín sọ tó ń sọ fún yín pé British government stopped the missionary from going towards the north àwọn lọ stop it and the whole thing tẹ́ ń rí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lénìí ẹ mọ̀ pé èèyàn kan náà sọ ó ní wọ́n fẹ́ islamize Nàìjíríà àwọn ọmọ Yorùbá ti wà too gullible jù irọ́ ló ń pa then send ẹ̀ síta sí forward ẹ̀ lọ sí okay then send ẹ̀ sí KOIKIMEDIA team ẹ pick ẹ̀ bá mi send ẹ̀ síta then send ẹ̀ sáwọn tó wà lórí bíbẹ̀ send ẹ̀ sí Pastor Agbola. So mo ti forward ẹ̀ ẹni tó bá ti bá pàdé then send ẹ̀ sí okay must be àti pick ẹ̀ lọ́dọ̀ Ìgbòho Day. Now I'll finally keep quiet and I'll let it run through. Just 1 minute 9 seconds now. Because before then, if you were a Muslim, you went, say, to the Tiv area, what would happen? You'd be dead. Under the British, you could go as a Muslim trader and you could live and you could spread your message of Islam. So the British enabled Islam to spread in Nigeria and the British stopped the spread of Christianity because Lugard kept missionaries out of the north. He only let missionaries go to the parts that were not under Muslim rule, like the Jos Plateau. So the Christian church in the Middle Belt thrived in areas that have never been conquered by the House of Fulani. Why are there huge areas of the northern Nigeria depopulated today? The answer is jihad. Because those who weren't enslaved by the House of Fulani or conquered by the House of Fulani, they either died by the sword or they fled to the hills, like the plateau, like the Goza Hills in Bornu. And in those hills, when I was there in the 19th... Wọ́n jẹ́ kó ṣe fídíò yẹn tán. Mo kí ìyàwó Ìyábọ̀ Olóbùnmi ó tó jẹ́ mẹ́ta mọ́ mi. Ṣé get understanding tí màá yẹn sọ́mọ̀ ẹ̀? Èèyàn mélòó ló get ẹ̀ abẹ́kọ̀ gbọ́ ẹ̀ ní understanding ẹ̀? Fídíò yẹn mo ti send ẹ̀ síta. Ẹ jẹ́ n post ẹ̀ lọ sórí Facebook mi. A lè post sórí KOIKIMEDIA àti KOIKIMEDIA Odùduwà, but a lè post sórí KOIKIMEDIA Odùduwà, but not the page. Ondo Monarch Old Prayer Section for Akeredolu, Kolon fún lálàáfíà. He's very sick. Yeah. Kolon fún lálàáfíà kó survive. Akeredolu is very, very sick. He's already bedridden. We pray for him. And I'm sure I hope we will poison it. Mo ti post video unload lọ́wọ́ sórí Koiki ẹni tó bá fi lọ gbọ́. I send it sórí Twitter náà. Mo fún headline mo kò post ẹ̀ ni. Now ẹ ká wá gbọ́ nǹkan tí T.Y. Danjuma sọ lé lórí. Mo bá jẹ́ sáré post ẹ̀ sórí Twitter. À ń sọ fún yín pé the agenda yẹn ti wà ti pẹ́. Kábíyèsí Elédùmarè ohun tí Simon Ekpa show yìí. Igbo economy is losing 10 billion every Monday sit at home. But look at the road. This is Biafra land under torí pé mo sí lórí software but máa retweet ẹ̀ ẹni tó bá wà lábẹ́ tweet mi àti rí. Kábíyèsí Elédùmarè owó títí bó ṣe rí. God damn it. We are calling upon the government of Imo State
look tó bá náà pé government wo lè ń pè é ní government when people say we are calling the governor of Ogun State to come and fix our road. Akeredolu health expenses trip oversee the governor ni ẹ jẹ́ ká fi sílẹ̀ ó wà ní Germany tó ń tọ́jú ẹ̀ ìwọ máa bú Koiki bí mi náà ṣe wà ní London tó ń tọ́jú èmi ẹ̀ Akeredolu náà gbọ̀n ó sáré lọ Germany irú òun ní sin private ló máa lọ. Do you know how much it's gonna be costing him every day tó fi wà lọ hospital yẹn kọ́lọ̀ fún lálàáfíà anyway tó àlàáfíà lójú. Ǹjọ́ kàánù sẹ́rẹ̀m ìnáyí mẹ́mbà náà ẹlẹ́jọ́ Imo State is very terrible. ọmọ Igbo. Okada man is carrying the cause of late Mrs. Roja. Ọ̀kadà tó ń gbé pósí kò ní da fáwọn politicians yìí nílẹ̀ Igbo àti nílẹ̀ Yorùbá olórí burúkú ni wọn. Ọ̀kadà yẹn ẹni tó bá wà lórí Twitter mi ẹ ti rí mo ti rí Twitter ó ń gbé pósí. Ambulance ò lè gbé bẹ́ẹ̀ ọ̀nà ọ̀la ambulance tó gbà. Alright, ẹ ká wá lọ gbọ́ T.Y. Danjuma, please listen. Mo ti post bọ̀bọ̀ tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn. Mo ní lè post ẹ̀ sórí YouTube. There are some videos I can't post on the YouTube. Tó bá ti ṣe mí ni mo ní YouTube ń bá wa fa wàhálà tó ń ṣe kékeré. And the last thing we want is to lose the channel for now. Ẹ bá lọ subscribe sí my new channel yẹn as a backup. Mo ti post ẹ̀ sórí Twitter. Now let's go and listen to T.Y. Danjuma. Ẹ̀gbọ́n kan títí ṣe rí ọ̀rọ̀ tí bọ̀bọ̀ òyìnbó yẹn máa yẹn sọ yẹn bí Arab náà ní anyway. Muslim ni o ẹni tó sọ̀rọ̀ yẹn ó tún wá ń sọ̀rọ̀ against the British bó ṣe ṣe ọ̀rọ̀ Muslim or Islam ní Nàìjíríà ṣe bí wọ́n lè ti rí nísìn táwọn ará Ìlọrin sọ fún wa pé wọ́n lè ṣẹ̀ṣẹ̀ ṣe ní Kwara State àwọn làwọn because ara agenda nìyẹn. Ẹ mọ̀ pàápàá táwọn àǹtà la lè rí nǹkan ẹni tẹ́ wà ní ilé kéékèèké lẹ́ máa rí ẹja àgbọ̀n tí T.Y. Danjuma sọ ń bọ̀. Every one of us must rise up. Okay. The armed forces are not neutral. Àwọn ní armed forces àwọn tó ń wọṣọ báyìí èmi kọ́ ìyàtọ̀ ni ẹ̀wọ̀n kí customize délé mo dúpẹ́ fún ẹ tó ẹ̀wọ̀n kan ló kò yẹ yín àwọn tèmi ní Miami ní bàjẹ́ fún wọn. Wọ́n ní Koiki mélòó ló fẹ́ wọ́n ní ọmọ ọ̀dà DHL ẹsẹ̀ wàhálà ó dé bíbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n lábàá dúró tiẹ̀ Aziz ó ní Koiki mélòó ló fẹ́ ọmọ like aṣọ àmì ó pọ̀ ní bíbà yìí àwọn tó bẹ customize ẹ̀ ó customize mélòó kan ìkejì kò customize ẹ̀ ó ní kémi náà customize ẹ̀ bá jẹ fẹ́ lórí press fi sí bíbà fi KOIKIMEDIA sí bíbà pẹ̀lú àwọn fìlà tó dáa àwọn àmì ó ti compromise bí a ní sì ti Tinubu wá dé ó lè change ẹ̀ narrative yẹn díẹ̀ but ìgbà tí bàbá yìí sọ̀rọ̀ was 5 years ago ṣé mọ̀ pé bí a ká tún gbọ́n tí òyìnbó yẹn sọ ṣé ká play ká ṣe wá play T.Y. ẹ mọ̀ pé T.Y. Danjuma is referencing to Plateau State man tó sọ̀rọ̀ ká play yẹn àti post video yẹn síta àdẹ̀ ti circulate ẹ̀yin tẹ́ bá pick ẹ̀ go and listen to it. It corresponds with what T.Y. Danjuma is saying that there is an agenda. Sherry, Plateau, Borno State, Benue State, those 3 states is a very, very important state as indigenous people. Those 3 states, Plateau, Borno, Benue. And the man very it's been a while. Okay, bí a torí and stream lórí Koiki Odùduwà direct live ìyẹn lè ṣe ń sọ bẹ́ẹ̀ I can understand now. What restrict me ni wọ́n jẹ́ kí n go live lórí KOIKIMEDIA Odùduwà for like almost 20 something days. There was a restriction on it. That's why we couldn't come live on it. Bí àyàn làwọn èèyàn ṣe ń sọ pé it's been a while, yeah. But gbogbo video tá a bá ṣe lórí the other platform I normally post it every day. But we couldn't go live on KOIKIMEDIA Odùduwà for like 20 something days. On social media network and deep pẹ̀lú mi gan but I can't be bothered èmi kọ́ mo ní platform àdúrà tèmi ni pé ká tètè gba Yorùbá nation tá bá wá gba country tán
àwa mọ̀ tá a máa ṣe fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn gbogbo tó ń ṣe fáwa yìí wọ́n lè dán wọn ní China because China doesn't use all these platforms àwọn Chinese ní platform tí wọ́n tó fi operate I don't think some of you know that èèyàn mélòó ló mọ̀ China àwọn ọmọ Chinese they don't use all these Facebook àwa là ń lò especially our Africans because ní platform tí wọ́n ta build no African countries build anything like this. The Chinese don't use they don't even use WhatsApp. Èmi ti léèyàn tó lọ China ni a lè sọ̀rọ̀ lórí WhatsApp. Wahoo or something làwọn ń lò. So you can see why we are saying that getting our own nation, there will be directives from the government of Yoruba land. Nígbà tá bá ti ní tá bá tẹ́ pa wà láwa in control. Because they are holding back the message from traveling very fast. Tó bá yẹ pé nakedness ni mò ń show ní bíbá ní sí ni Facebook máa send ẹ̀ sí gbogbo yín. Ṣèbí gbogbo ilẹ̀ máa ń rí àwọn tó ń wọ bra kò ní bàjẹ́ fún Azeez. Ṣèbí gbogbo ilẹ̀ máa ń rí àwọn tó ń wọ bra tó ń wọ pátá nìkan tó máa wonder pé kí lélẹ̀ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wheelchair lọ́nà ń lò ní China. It's called wheelchair. They don't use WhatsApp. Their government doesn't allow WhatsApp. But they're more because we don't have any other platform. So tẹ́ bá rí irú àwọn tó máa ń ṣe ẹ̀dáwó síbí ẹ̀ṣẹ̀ kìnnìkan àbí àwọn church especially on YouTube every traffic and ṣe travel is because that is what generate money for them as well. In tẹ́mi ṣe nísìnyí generate owó fún fún social media tẹ́mi ń lò yìí now. So somebody like me I'm a threat to them. We have over 343,000 followers on one of my page. And when you look at the message coming out of that page when we go live, you'll be asking yourself, Sashi alone. And this is the reason why somebody like me can't wait for us to get a nation. Ìjọkíjọ tó bá dé, gbogbo àwọn platforms yẹn kì í máa sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ ká dé mọ́ bẹ́ẹ̀. We will know what to do from the media side. Tó bá big government wà dánígbà yẹn kó ṣe nonsense. Mo sọ nísìn tó bá big government Yorùbá dáníjọ́ náà lọ́hùn tá bá ti gba country tán gbogbo àwọn platforms yìí kó ṣe nonsense pẹ̀lú wọn. Because we're talking about the freedom láti yọ yín kúrò nínú ẹ̀kọ́ ẹrú. Wọ́n restrict content yẹn wọ́n jẹ́ kó travel. Because normally as I go live on one of my page ìkànnì 95,000 ìkànnì 101,000 ìkànnì 344,000 ẹ multiply it together ó yẹ kí bíbẹ̀ máa dàrú ni when I go live. I am somebody like Nigel Farage ń bá wọn fa ìtòtàn lẹ̀ wọ́n close bank account ẹ̀. Ebi ṣì máa sọ̀rọ̀ mo fẹ́ ká dé stage kan ni pẹ̀lú ìlú yìí because àwọn kankan wà táwa náà tá a fi sọ jáde nísìn tó bá mi tán pè ní Nigel Farage lọ Google ẹ̀ NatWest lọ close account ẹ̀ tó ti operate for 45 years bọ̀bọ̀ ẹ̀ ló ń pè bẹ́ẹ̀ ẹ má bínú pé mo tún dá ìbá ti bẹ́ẹ̀ bọ̀bọ̀ ẹ̀ ló ń pè ní Nigel Farage very very controversial man. He believes in the English first before any. Believe in English before me. But English kọ́kọ́ gbọ́dọ̀ jáyé kí mi tó sọ pé mo fẹ́ jáyé. Ó wá lọ close account ẹ̀. Ọ̀gá àwọn NatWest ní July 3rd ó lọ jẹ dinner pẹ̀lú journalist kan tó ń pè ní ọmọ BBC journalist kan economics journalist wọn. Wọ́n capture wọn. Nígbà tó di July 4th journalist yẹn pè ní 10 o'clock ó ń sọ fún pé ṣó mọ reason tó ṣe close account ẹ̀ nítorí pé ọ̀gá àwọn NatWest yẹn ọ̀rọ̀ tí mo ń rọra sọ yìí ó ti diṣọ atayanyan ní UK wọ́n ní because views ẹ̀ ni wọ́n ṣe close account ẹ̀ kò ń ṣòwò nìkan
bẹ́ẹ̀ ni òun ló initiate kí British kúrò nínú EU bọ̀bọ̀ tẹ́ rán rí one single person tó bá sọ̀rọ̀ message travels around the world. One in North Korea ọ̀tẹ̀ gbàgbọ́n tiẹ̀ North Korea don't use Facebook. So but somebody like me now, the reason why I live here, hey, look at him, hey, nobody's watching him. One restricted me, but we are not bothered. But we want to have a government of our own. Tàbá wá délẹ̀ lérí kí government ilẹ̀ Yorùbá wá kọ́ wá fún àwọn platform yìí ní ẹgbẹ́ ìdókòó sábẹ́ ẹ̀kún. Because we're talking about something that is about lives and death. How can we have about close to 500,000 followers on Facebook and they don't allow the message to go to where it's meant to go? Ẹ̀yọ́ wọn pa àwọn ọlọ́mọ wọn tíkùlẹ̀ ní àwọn staff wọn ló ń ṣiṣẹ́ yẹn. Àwa kankan wọ́n ti fi kóòdù sórí platform wa. O bá pariwo, o bá ṣe ibi tó fẹ́ kó dé ló máa dé. But gbogbo yẹn ó kù díẹ̀ ni. So just in case some of you don't know how these things work. And the same thing goes with the YouTube. Twitter, Elon Musk nìkan ló ṣì ń play a little bit, you know. A little bit, okay. That's why I don't say share. About share titi ibi tó máa dé ló máa dé. Wọ́n ti cap ẹ̀. Ìtọ́ba dẹ̀ ti cap kí ló tún kò tẹ̀fẹ́ máa wà láwọn lẹ́fẹ́ máa ṣe lé lórí. Share o. Gbogbo wa tá à ń ṣe, I don't know about others, but me particularly, I know. Because there are some few things that is not for public consumption. You can request for information or some £10. What fine? And but one thing is, there support the movement here. You will face the brunt of it. I got one to so quickly. Every one of us must rise up. Okay. The armed forces are not neutral. Okay. They collude. Okay. They collude. Okay. They collude with the armed bandits. Okay. They kill people. Okay. Kill Nigerians. Mm-hmm. They facilitate their movements. They cover them. Okay. If you are depending on the armed forces to stop the killings, you will all die one by one. Oh, Bonto Sodisha to play me. Do you know that this man is very, very intelligent? Babato Sorotoi, only Nitielawo, they are all the same. But for him to come out 5 years ago, don't want Bubuwa, don't suffer Bubuwa, we are all in danger. Now, how are Yoruba? I like, look at Jesus, Ọlọ́run jàre, àfìgbà tó wọ ìgangan. Ọ̀sán kan òru kan lọ́wọ́ ìgangan. À ń bọ̀ láti Èkìtì padà rálẹ̀. Ni à ń gbọ́ pé Koiki ẹ rántí fídíò yẹn tí bọ̀bọ̀ kan tó ṣe DJ Teddy lọ́n pé bọ̀bọ̀ yẹn. Tóun tẹ̀ rò pé ó bóyá ká fáyà láti gbà yẹn pé ọmọ wọ́n wọlé wọ́n pa anybody. Wọ́n gbé òkú ọmọ kékeré kan Yorùbá a ní sùúrù gan. Mo ṣe wá gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì yẹn pé nígbà tí mo sọ kankan fún olóyè nígbà tí mo lọ́lé olóyè náà ọmọ ẹ ṣe báyìí ṣe sùúrù dẹ̀. Bàbá John Ogundele mo kí a ní sùúrù gan. No. Mo ṣèbà fẹ́yìn ọmọ Yorùbá a ní sùúrù gan. A ní sùúrù. Mo rí fídíò yẹn báyìí mo mọ̀ bí a kì í sunkún bí a kì í má sunkún. Gbogbo ilẹ̀ tí a gbọ́ fídíò yẹn tí bàbá yẹn tó send message síta DJ Teddy ni ẹ bá mi pé Koiki tí bá tún rántí ọ̀rọ̀ wọ́n gbé òkú ọmọ kan jáde ọmọ kékeré ó ti jóná sínú ilé wàláì tó bá dánwó ẹ̀ wò ní France ẹ wo bọ̀bọ̀ kan tó pa ní France ọmọ kan péré ni wọ́n pa ní France ní 3 weeks ago
percentage àwọn tó shut down France wọ́n ju 0.1% lọ wọ́n shut gbogbo ẹ̀ down wọ́n rí ẹ̀ 45,000 soldier ní gọ́ọ̀mẹ̀ntì France gbé sójú títì for 5 days wọ́n lè stop problem yẹn for 5 days ọ̀hún tẹ̀dọ̀ tiwa wọ́n ní Kóìkì ló fẹ́ dà lóru èmi ò wá dà lóru mọ́ báyìí nísìnyí wàláhì mo dà lóru ṣé orin tó máa dà lóru òun lélẹ̀ eléyìí tí ń bọ̀ òun ló máa dà lóru fún yín eléyìí owó yìí ṣòro owó tó ń rí ṣorí pé mo ti turn down rhetorics mi Kóìkì ṣe bí ó ní a máa jà olùlòṣì nígbà tí mo ní a máa jà ṣé wọ́n rẹ́dì ọmọ àlè nígbà tí mo ní a máa jà ṣé wọ́n ti rẹ́dì ibi yẹn ló jẹ́ kí bàbá kan fà ń bínú JP bàbá tẹ̀ rí yẹn aládùúrà tó fẹ́ jà lóhùn nìkan pé a dúró sínú ṣọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lélẹ̀ ni he was fully ready and he said it ẹ lọ gbọ́rọ̀ bàbá yẹn dáadáa JP bàbá tó nínú dáadáa yẹn tó wà Nàìjíríà yẹn most of them knew that we were gonna fight but wọ́n ní no Kóìkì àníjà a máa ṣe diplomacy ni mo ní òye náà ti dágbà yẹn ẹ yẹ kájọ máa tẹ̀ lọ síwájú àníjà Ọlọ́run jà jà o àdúrà la máa fi nọ́ọ̀kì gbogbo ẹ̀ mú kí ọ̀nà cheta ẹ kó palẹ̀ mọ́ Britain ìlú tèmi gbé fún 25 years ìyẹn lẹ́sìn máa sọ fún mi pé ọ̀nà tá a máa lọ lélẹ̀ ọ̀nà tá a ní lọ lélẹ̀ wàláì tó bá yẹ pé ìjọ ọ̀gọ̀gán yẹn la react níjọ́ tá a ti react níjọ́ ọ̀gọ̀gán a lè react nígbà tó wọnú ilé Ìgbòho èmi ti ríyàn rẹ́dí ẹnu la níbi àjàkàrà ẹnu lè bá yes yan bá gọ́ọ̀mẹ̀ntì jà kó win but you force the government to the round table jàgbọ́ Nnamdi Kanu yìí jẹ́ kọ́kọ́ play lé. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. Seriki Ìgbòho ní mò ń padà bọ̀ olórí mo kí Olúṣọlá Ìgbòho ní ti bá pẹ́ níbí ní 7 days níjọ́ àti ta lọ Ìgangan yẹn ẹ̀wọ̀n kébì àti Ìgbòho lájọ wa ní mọ́tò mo á bọ́lẹ̀ ojú shift ti change ẹkùn bọ̀ tó ṣe ń gbọ́ràn sí mi tí bá ní I just love him. àwọn ọmọ tí a bá ní Ìgangan Ọlọ́run bá ń dúró táwọn ọmọ yẹn ẹlòmíì ẹ rí pé gbogbo tó fi sára ó sì fresh Ìgbòho Ọlọ́run bá dúró tì ó ní sùúrù calculator ni bàbá yẹn àwọn ẹbí dá wàhálà lẹ níjọ́ yẹn a kò dá wàhálà yẹn lẹ́sọ̀rọ̀ ìṣèfù ni gọ́ọ̀mẹ̀ntì bá kọ́ máa ní wọ́n ti pa sójà ni ẹ̀yin ọmọ tó ṣẹlẹ̀ níbẹ̀ náà ìyá nǹkan ọ̀rẹ́ àwọn fídíò kéékèèké ni it took Ìgbòho a lot of time mo kí ẹ̀gbọ́n mi dapọ̀ ẹ ti send owó tààrọ̀ yìí o £10 an hour ni o láwọn àdúró tì í Ìgbòho ṣá ó ní tí bá gbórúkọ Ìgbòho òtútù àmú mi èmi débẹ̀ ni mo rí àwọn ọmọ Ìgangan yẹn àwọn ọmọ Ìsẹ́yìn yẹn wọ́n lè fẹ́ mi láwọn advice kankan ká tó bọ́lẹ̀ ní mọ́tò tí kò ń ṣe fún public consumption nígbà mo bọ́lẹ̀ mo wá realize pé ọmọ ẹ ṣe gan-an ẹ̀gbọ́n mi dapọ̀ one love èmi ọmọ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ọ̀rọ̀ TikTok bí wọ́n pé ó ṣàn ju kinní kan wọlé bí a rose ni but I understand that the Yoruba people we are a different breed ṣẹ́ríjọ́ ọ̀gọ̀gùn tó bá yẹ pé a react níjọ́ ọ̀gọ̀gùn gbogbo tá à ń sọ yìí a ti níyànjú díẹ̀ but Ọlọ́run Elédùmarè tó dá wa ní
nǹkan kan á kọ̀ ṣẹlẹ̀ mọ́ ẹ̀mí àwọn èèyàn á kọ̀ lọ sókè àtiwálẹ̀ ẹ̀mí àwọn èèyàn á lọ sókè àtiwálẹ̀ ẹ lè fún wa lówó lórí YouTube o wọ́n ti stop ẹ̀ láti 4 months ẹ lè send ẹ̀ sínú PayPal mi musakalamu@yahoo.com èwo lélẹ̀ tó tún gbé jáde tó ń ṣe ń di fìlà ṣé bó ṣe máa ń ṣe ní TikTok nìyẹn ó máa ń change fìlà mọ́ mi lórí kẹ̀ wàhálà wà báyìí ìwà àwọn technology I love Òòṣà too much. Nígbà tá à ń lọ yẹn a pàdé àwọn sójà kan lọ́nà tàti ń rí ẹ̀mọ̀ wọn pack àwọn ilọ̀s wọn yẹn mo rí rántí mélòó ni wọn ẹ̀kọ́ àwọn la lead ó ní picture kan tí mo yà mo mọ̀ bí mo fi picture yẹn sí public ẹ bá lọ wojú chief nínú picture yẹn his face has changed ṣẹ́rí the pain of àwọn tó pa yẹn ní gọ̀gàn especially baba aborode yẹn ó dùn chief gan ìyẹn ni Sẹ́ríkì ṣe ń sọ pé látijọ́ tó ti bí òun ò rírú ẹ̀rí ó pè títí wọ́n pè dé presidency wọ́n ní wọ́n lè guarantee Sẹ́ríkì kó kúrò bẹ́ẹ̀ gbégbó ò máa wá ẹgbọ́n rẹ̀ wọ́n pè Sẹ́ríkì ó connect dé olórí burúkú làwọn Fúlàní yẹn ó wà ń tẹ̀ rí wọ́n wà connected bàjẹ́ wọ́n wà very very connected ìkan sọ fún wa nígbà tá a mú mọ́lẹ̀ níbi tó ti ń wa kùsà ó ní nǹkan ló fún un ní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ yẹn fídíò yẹn wà ní archive ṣe fún ní kò gbọdọ̀ jáde rárá for now tọ́jú ẹ pamọ́ èmi nìkan mo ní lọ́wọ́ ọ̀bẹ anybody dá kó record dá bá record èmi nìkan ní chief fún access láti ṣe recording ọ̀rọ̀ tí bàbá yẹn sọ tàbá gbé síta ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹ bínú délẹ̀ tán ni ọ̀rọ̀ yẹn gbọdọ̀ jáde rárá nígbà tí bàbá yẹn tó sọ̀rọ̀ tó dẹ̀ kọ evidence lé wa lọ́wọ́ báyìí ṣé fún mi ilé ìtọ́ coordinator ẹ record bẹ́ẹ̀ mo ní bàbá gbogbo ẹ̀ náà lẹ́ni kàmá ọ̀dà eléyìí ò gbọdọ̀ wọ́n ti bà nǹkan jẹ́ máa wọ́n ọmọ Yorùbá àwa níyà ń jẹ wá wọ́n ń wa kùsà bí wèrè ẹgbọ́n tí Sẹ́ríkì sọ wọ́n fún Sẹ́ríkì ní instruction pé kó kúrò pé gbòò máa wá pé bọ̀ àwọn máa slow it down mo kí bàbá bá ń bọ̀ wọ́n náà máa slow it down fún entry láti wọnú Ìgàngán and they did ẹ wá mọ̀ ní tọ́ lò ọgbẹ́ sójà Yorùbá kan bàbá yẹn ó fi máa ká mi Ìgbòho olóyè Ìgbòho ṣá àwọn sójà yẹn gbogbo wọn sún sẹ́yìn ni I was looking at their reaction nígbà tá bọ́lẹ̀ nínú mọ́tò ká tó wọnú táwọn gangan ni mò ń sọ yìí wọ́n ti kọ́ wọn sẹ́nu ọ̀nà gbégbó òmàdé wọ́n dẹ̀ ti fún wọn ní signal láti Ìbàdàn pé Ìgbòho ti gbéra tí kò sí network tẹ́nì kankan mọ́ tí ló máa ṣẹlẹ̀ my first video went live short video mo kàn record ní akọ̀jú síta video ni gbogbo yín pick because there was no network ẹ̀gbọ́n ti Sẹ́ríkì sọ I'm happy that I went home at that right time I did. I love Igboho too much. Yaya Bello tó pè wá mo ti sọ Yaya Bello òun nìkan ni máa ń fi sọ I don't want to tell you about others. Láti Yaya Bello pè ẹ̀wọ̀n kó ọ̀dẹ̀ ọmọ orúkọ Yorùbá Sunday please my brother Sunday please all the truck that they for Jeba they want to just come and sell but they are saying that they can't come to Ibadan they can't come from Ilorin coming down because ṣẹ́rí àyà ilé tó ń já gbogbo truck tó fẹ́ wá nígbà yẹn wọ́n lè wọlé
That is what some of you don't understand. That was the power that Igboho was controlling. Ṣé mọ̀ pé lè náà yàwó ń já tí bá sọ fún yín pé gbogbo truck tó fẹ́ gbóúnjẹ wá sísàlẹ̀ láti north wọ́n páàkì wọn náà wọn lè wá sísàlẹ̀ pé kọ́ pé Sunday Igboho kó fún àwọn ní kó ní kí Koiki ṣe fídíò jáde láti confirm pé àwọn kọ́ làwọn bá jà. And I came out then and I released that press statement. Àwọn tó ń pààyàn tó ń disturb wa èyí tẹ̀ ń gbóúnjẹ wá ẹ̀bẹ̀ yàn pààyàn ẹ̀yẹ gbóúnjẹ wọlé. That is what Yaya Bello called us, plus some other things that is not for public consumption. But òun ló fún wa ní information pé arákùnrin tẹ rí yẹn tẹ lọ bá yẹn mẹ́sẹ̀gì ẹ̀ dọ́dọ̀ Buhari. Ìgbà lọ wá ń béèrè pé ta ni Sunday Igboho, àwọn nìkan náà àwọn òṣìṣẹ́ Yorùbá ni ìṣe wọ́n lè bá wọn mú pé tẹ́ bá ti lè bá wa mú ẹ mú mọ́ palace. Mo ti sọ fún yín rí so many times wọ́n ní kọ́ arrest ẹ̀ mọ́ palace, arrest Igboho mọ́ palace Aláàfin nílẹ̀ Yorùbá ẹ mú gbóyò ni. Ní tí Igboho sọ fún ọba èmi ní sàn yẹn fún yín èèyàn rí ṣe lẹ́nu tèmi. Ọlọ́run foríjì kú bàbá yèyé, kú bàbá yèyé mi presidency máa ní kí n mú ẹ mọ́lẹ̀ kí lẹ́yìn wá sọ fún ọ bàbá mi. So the fear tí bọ̀bọ̀ yìí ní, that same fear went to the north because wọ́n mọ̀ pé Igboho tó bá sọ̀rọ̀ gbogbo èèyàn máa jáde tẹ̀lé. They knew that, they saw that already. They saw the Ekiti rally, they saw the Osun rally. The DSS, intercept us in Osun State now. Mo dúpẹ́ fún olóyè àti ìyàwó àtàwọn ọmọ àti màmá tó bí wọn. A máa parí ètò yìí láìpẹ́. Mi pẹ̀lú. Wà wá parọ́ pé o ò rírú ẹ̀rí kọ́. Ẹ̀yin jókòó sórí social media ẹ̀yin ọmọ kéékèèké. Ẹ máa sọ jágbàjàgbà lẹ́nu. Yaya Bello. Kò tẹ́ ẹ mọ̀ wọ́n lè porúkọ wa dáadáa. Ọ̀là you be spokesman for Igboho. You this boy na wan scatter Nigeria. Igboho ni na Fulani wan scatter Nigeria. Òòṣà mi òòṣà bá mi á ní coordinator. Ó ní wàá gbọ́n táwọn ọ̀rẹ́ ń sọ láti ilẹ̀ Haúsá. Yaya Bello ní na wan scatter Nigeria olóṣè. Tèmi nǹkan tí Buratai sọ fún Igboho nìyẹn nígbà tó lọ bá ní prison. Pé fi Yorùbá nation sílẹ̀ ká fún ẹ lówó. Igboho ní na your people they kill my people. Ẹ mọ̀ tí Igboho sọ ó náà mẹ́ta làwọn wà ní prison níbi tó ti lọ bá nínú ọ́fíìsì. Kill me, carry my body go. Àwọn méjèèjì yìí àwọn ọ̀gá àti ilé fún wọn lówó coffee shut up. Buratai lọ ni. They offered him money, he rejected it. So when people are now saying Igboho is this, I just laugh. Èní ló péjọ kejì tí wọ́n mú Igboho mọ́lẹ̀ sí Benin Republic 2 years ago. I flew out of that same airport few hours before Igboho was going to be flying out. Transit Noah. The chief pè mí. I was pleading with him. I begged him. Ẹ̀yẹ́ máa lọ ẹ̀yẹ́ padà sí assault situation. Ẹ̀gbọ́n kan tí bàbá mi Gani Alágbàlá sọ lánàá pé ìyàwó tó bímọ fóun kó wá mú sí airport kóun wá sálọ. And Igboho came back to the airport. Wọ́n mọ̀ bó ṣe kúrò ní airport in the first place anyway. They were not arrested. Ìgbà tí máa fi land sí London. Koiki ibo ló wà ìwọ ló kó bá Igboho orí kálukú kan sọ jàgbàjàgbà jògbòjògbò ọmọ àlè ẹ̀yìn ọmọdé ìdákọ̀ọ́kùn mọ̀. Anyway, the project Yoruba Nation cannot be stopped.
ẹ̀yin lẹ̀ ń fi lọ́kàn yín bẹ́ẹ̀ àwọn náà ti mọ ìtawà gbé dání bẹ́ẹ̀ Yorùbá àmọ́ ta gbé dání wọ́n mọ tí bàbá Akíntóyè gbé dání because wọ́n mọ̀ pé bàbá Akíntóyè very very intelligent he's an historian like I said a lot what is of our already we knew so much ahead. Aya Bello lórí burúkú somebody. He was the spokesman for Igboho. Oh, yeah, come on, tell our people saying I know they fight us. Get out. The rally will be starting when the YSDM decide. Ẹ mọ̀ pé bàbá náà máa rán àwọn kan lọ sọ́dọ̀ Tinubu. So let's wait. Yeah, we just need to re-strategize. We've done so much already. But in everything, there's always, shuffling there, adjustment. Bàbá ti sọ pé máa kó àwọn máa rán àwọn èèyàn kan delegate. I don't know when that is going to happen. But delegate máa lọ sọ́dọ̀ Tinubu. But kó tó lọ náà wọ́n máa fún ọ ní appointment. The president, you just don't go and knock the door and just say at a day. So wọ́n máa fún ọ l'appointment ni. Bàbá de fún ọ l'appointment wọ́n lọ present the message fún Tinubu pé this. And it's up to him. So when the rally is going to start, I don't know. So ìwọ ti ní rally nìkan là ń ṣe. Àwọn on the other side here. Àwọn máa rẹ́rìn ni. Government. Àwọn olóòtú mọ̀ ọ́. Ẹ̀kọ́ máa rẹ́rìn ni. Mo wo ìkànnì wọn lánàá nínú mọ́tò ẹ̀. Their names are not relevant to me. Ó jókòó sínú mọ́tò. They keep contradicting themselves anyway. Ẹ ti gba country ẹ tún máa sọ̀rọ̀ Nàìjíríà kí ni kàn pẹ́ lọ́rọ̀ Nàìjíríà àwọn ò tí kúrò ní Nàìjíríà so ọ̀rọ̀ Nàìjíríà náà làwọn máa sọ onírálé nìkan ló ń ṣe wòran nísìn jẹ́ tó fi wọ́n lẹ́ẹ̀kan sí lórí tó ń wò yìí ní Kenya nìyẹn ó ń gbóná yẹn sáré kà fún ẹ yẹn kà fún ẹ báyìí kò lè máa rí a protester lélẹ̀ bóyá jókòó síwájú mọ́tò tó ti jóná. A protester sits in front of a burning car as riot. Àwọn ọ̀dẹ̀ ṣe riot protest là ń ṣe but protest ó lè lead sí nǹkan mi. Bọ̀ ẹ fẹ́ ká máa fi gbogbo ẹnu bá yín sọ̀rọ̀ ṣé ọmọ kékeré ni èyí tó bá fẹ́ lọ toast obìnrin màá sọ fún ẹ bó ṣe máa toast ẹ. A protester sits in front of a car as riot continue to rage in Nairobi. Níbo náà pè ní Nairobi? Èdè Kenya nìyẹn. Police in Kenya have opened fire on demonstration who oppose the rising cost of living and the new fuel taxes. Is there same problem in Nigeria? We don't need to riot. So let's keep praying for Tinubu. Mo rí fídíò Gbajabiamila tó ní Almighty Allah will help Tinubu. Ọlọ́run kó help ẹ. The cost of living ló ń dá wàhálà lẹ́ ní Kenya o. Ṣé rí pé Elédùmarè wà pẹ̀lú àwa bí? I understand. Wọ́n ní kí ni wọ́n fi rally ṣe? Protest nìkan ló ń ṣe. Wọ́n ní plan, wọ́n ní this. At the end of the day, àwọn tí message yé wọ́n mọ̀. The North saw the protest as the tools that will have break up that country quicker than what you all didn't expected. The 3rd of July, Igboho still wanted to go to Lagos State. It would have been a shock. And that would have been a real bloodshed. I know that. But we didn't allow that to go ahead. It was ready. Because all plans was already in place anyway. Igboho kọ̀ láti give order fáwọn tí àjọba pàdé ni pé ẹ pàdé mi ní Lagos State. And there was a lot of things that was going to happen. But we stopped it. We didn't allow that to go ahead.
will have been a real bloodshed. I know that. Bloodshed gidi máa ṣẹlẹ̀ gidi. Torí sójà máa yìnbọn gidi. Ó dẹ̀ máa pààyàn sí wa lọ́rùn rẹpẹtẹ. And I'm pleased that Igbo will listen to me. Call about Droti. So ẹ jẹ́ ká gbé tó ẹ̀ wálẹ̀. I prepare for Star Radio. Àgọ́ mẹ́wàá bọ̀tìlù. So that is our broadcast for the morning lecture. Let's keep praying. Prayer is good, but actions speak louder than words. Lóyìnbó máa ń sọ. Action speak louder than words. Seriki was not the only one that saw the action. The whole northern part of Nigeria saw Igbo's action. Agbakolo. They saw the action of Igbo, that it was galvanizing his people to rise up and ask for something, the quest to self-determination. And the North were ready to stop that. And they tried. They did infiltrate us. There's no doubt in our mind. But that was what they saw. The northern part of Nigeria saw Igbo was going to wake up every one of your mind. I need radio, I need anything. Igbo Nikon will have done that job. And he has done 5%. What is offering already? 2% ni gbogbo ta kan ṣe lórí social media. The remaining 3% ó wà lọ́wọ́ àwọn ọba àti politician. Táwọn bá ti lè line together, Nigeria will dissolve without any bloodshed or with bloodshed, and everybody go their separate ways. And new nations will be birthed. A máa bímọ tuntun. But your politicians are not ready yet. Ọmọ bàbá Ìjẹ̀bú ready. Àbọ̀tí ready ni. Lọ bèrè lọ́wọ́ àwọn tó ń gbà ní Ìjẹ̀bú waterside ní Kóìkì sọ bẹ́ẹ̀ pé ṣé Petrolex ń ṣiṣẹ́. látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. That is the same message that was traveling around the north. Gbogbo tí Igboho bá lọ is going to open the mind of his people. Igboho gangan ni mind tó fi ṣí mind àwọn èèyàn kúrò lára Nàìjíríà, and they have to stop him as quickly as possible. Kò jókòó sínú ilé kó máa sọ̀rọ̀. He was on the front field. And lọ sí Yewa níjọ́ kan, ó dà ń pa fi lọ ṣe rally náà ni. Nígbà táwa débi Ewékòró yẹn, ẹ̀wọ̀n pé traffic yẹn pẹ̀lú pé mọ́tò táwa ń lò 17 million ní mọ́tò kọ̀ọ̀kan tí Igboho gbé sójú títì láwọn Hilux truck ẹ̀. It cost him 17 million naira ẹyọ kọ̀ọ̀kan, and he had about 3 of them. Mẹ́tẹ̀ẹ̀ta de la máa ń gbé jáde pẹ̀lú bus, pẹ̀lú mọ́tò máa sùn lọ rẹpẹtẹ, ọlọ́kadà máa sùn lọ rẹpẹtẹ. Igboho ló máa fẹ́ gbogbo mọ́tò yẹn. Ẹni kọ́ jáde kan ní rọ́lá ń pa. Kò sẹ́ni kankan tó ń fowó ẹ̀rẹ̀ epo mọ́tò. Àwọn Haúsá mọ̀ pé bí Igboho ṣe ń push yẹn, ó ń liberate wa lọ nìyẹn. I realize pé gbogbo àwọn politicians they are not going to be relevant anymore, but they had to stop him, and that's why they forced him out of Nigeria. Kò ń ṣe pé àwọn kan máa attack Igboho nílé, we knew, but Igboho was not ready to leave his house. Oúnjẹ kíjọ táwọn máa dé wá bá òun nínú ilé náà ni. Àwọn kan ní ẹ̀ṣẹ̀ bó ní tó bá dé lọ́sàn-án kíní kan máa ṣẹlẹ̀, because he's a listener. Igboho understand the international law. Orúkọ dẹ̀ bí tiẹ̀ ni. Mo gbọ́ ìyá kan tó ń wa bọ́ọ̀sì ní London tó ń sọ̀rọ̀ lórí the maggot. Ìyá ẹ̀ mọ̀ mọ́ dáadáa lára àwọn tó ọjọ́ máa ń pè ní báyìí náà.
àti lé wọn, mo ti lé wọn kúrò, àwọn ìyàwó èrè mo lé kúrò lórí group kan tájọ wà, mo yọ dànù, mo ṣépè fún wọn, mo ní anytime any day pẹ̀lú àwọn ọmọ wọn kájọ pàdé ní Central London. Ó pè sórí maggot, ó ní illiterate ní Ìgbòho, àwọn ọmọ bàbá ẹ̀, àwọn ọmọ tó bí ní illiterate, àwọn ọmọ tó bí wọ̀ ní understanding tó Ìgbòho, wọ ìyá burúkú yẹn, boss ló wà kiri ní London níbí báyìí, born bastard. Ó ní illiterate ní Ìgbòho, oríṣiríṣi tí ó bá tẹ̀ jẹ́ illiterate kìíní kan, mo gbọ́ tó pè sínú maggot, ìyàwó èrè. Ẹ rò pé Ìgbòho jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dẹ̀, ẹ̀yin lẹ rò pé illiterate ni, ó mọ òfin àgbáyé dáadáa. Ìgbòho tó ti lọ ṣe business fún rẹ̀ ní Germany, ní Canada, tó nídìí láti bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ pé kó wá ṣe translation fóun, born bastard. Tẹ́ ẹ bá ní Ìgbòho, ẹ gba Yorùbá nation kankan. Àṣírí tó wà ń bẹ nìyẹn, ó mọ̀ ti sọ fún yín. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́, problem ti ní ẹ̀ kò ṣe problem ti ní. A ní jù bẹ́ẹ̀ lọ, Olódùmarè kó wá pẹ̀lú wa. Ukraine and Russia dey fight, Nigeria say na prayer. Bẹ́ẹ̀ ni, Shege will teach everyone sense, come plan B. Koikile mi jẹ́, ẹ yá lọ prepare for Star Radio, àpàdé later. Ẹ̀rí bá ní ìtagbédá ní pé kò ní wá sí ìmúṣẹ. Àwọn alálẹ̀ gan mọ̀ kò ti wá sí ìmúṣẹ. Jésù Kristi gan mọ̀ kò ti wá sí ìmúṣẹ. Ànábì gan mọ̀ kò ti wá sí ìmúṣẹ. But actions speak louder than words. Ẹ̀yin bàbá kí tó ìlà tòsí, ẹ̀yin bàbá bá ń jẹ ayín lóge látòsí, kò séwu fọ́mọ Ọlọ́run. What God cannot do does not exist. As simple as that. Thank you so much. Bye for now.